pàtí. Èní ní ìṣílẹ̀ ọ̀rẹ́ mi àtàtà o. Èèyàn kan ló pè mí lọ́rẹ́ àtijọ́. Bàbá lókè. Ìwọ ọmọ lọ́dọ̀ ọba mi o, ọmọ bá tólúmèrè ìwò. Kò ní lẹ́kùn kò ní kọ́kọ́rọ́. Kò ní lẹ́kùn kò ní kọ́kọ́rọ́. Bàṣírù ní dúpẹ́ lọ́wọ́ gbogbo wa. Bàmí ọba Gbádébọ̀ wọ́n ti débi Alákẹ́gbà. Ọba Michael Adélọ́tún Àrẹ̀mú Gbádébọ̀.
tó bá gbójúlé tó bá balẹ̀ kẹ́yẹ̀ kò sẹ́ni tó mú sí bẹ́ẹ̀ ni láì bára wọn lásìkò tó pọ̀ jù lórí pé tẹ bá gbọ́ àjọta kandílẹ̀ kíka ayọ̀ ní dẹ́bẹ̀ àjọta kandílẹ̀ ni gbogbo tẹ bá fẹ́ jẹ tẹ bá fẹ́ mu ìrọ̀rùn tó bá dé on behalf of myself and my family bá a ṣe ń ṣí ilé ìlónìí màá tó invite ní síbàdàn àwọn àlọ́ ṣe Ìbàdàn extension ọ̀kẹ́ ẹgbẹ́ tẹ́jẹ̀ wá torí ìdìbò wà ní ìjáàjì rẹ ẹ sì gbé tẹ́ẹ̀mù lọ owó nìkan ní kẹfà wà ná fún mi God bless everyone. máa tó láì dùn fún bàbá mi nínú Olúwa àwọn àfa wa àwọn tó lọ ń gbọ́ tiwọn ẹ fi sà ìgbẹ̀sùn mọ̀ owó ẹ ṣàdúrà fún mi. في شدة يا سلام سلم من جميع سوء قادم الإسلام شيء نجني أجيب الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله فأرسلي سلاما الله لأبي سلامي الله بالدري سلامي تهية وسلام الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله هدية منا إليك يا رسول الله صلى الله عليه وسلم إن الحمد لله رب العالمين الحمد لله والسلام على سيدنا محمد الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم آمين ولله الحمد láàyè yìí lèmi àti àwọn tó ń kọ́ yé lọ́wọ́ tó ń pàṣẹ ayé ọmọ tó wà láyé lọ́run ló kọ́kùnrin lọ àtòbìnrin àtòmílé àtàlejò الله àtẹnudọ́ní àtẹnudọ́ní àtẹnudọ́gba àtẹnudọ́gba ọba mẹ́rin ká ìgbé fúnlẹ̀ ìkànnì ká ṣàgbọ́ ìbẹ̀rẹ̀ ìyá kìbí sí بسم الله الرحمن الرحيم الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا إله إلا الله وحده أنجز وعدا ونصر
عبدا وعز جودا وعز من عذب وعدا لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كافرون أصوات سيدنا محمد وسلم تسليما كثيرا كثيرا الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Alhamdulillah. adúpẹ́ fún ọlọ́run lẹ́ẹ̀kan sí i. Alhamdulillah. adá ọpẹ́ náà báwo láwa ni pé. Alhamdulillah Rabbil Alamin. àwa kùn. دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين. abẹ́ fọ́nà ọlọ́gbẹ́ ni mùsùlùmí nǹkan mẹ́ta ló ń tó kú kalẹ̀ nínú mẹ́ta sí mùsùlùmí bẹ́ẹ̀ mùsùlùmí àwọn adúgbẹ́ a sì máa dunnú àwọn mùsùlùmí èèyàn ẹ̀gbọ́n ló ń tóbi ni mùsùlùmí èèyàn ayọ̀pọ̀rọ̀ yìí dúpẹ́ fọlọ́fọ́ ọ̀nà ṣe iye sídìrò káyì láti lè ṣàlékún dáadáa ní ìtọ́wà lọ́wọ́ ni ọba tó wá kàwá yẹ náà èyí lé ní aláàjì wa Muhammad Bashir Ramtek Kayo ẹ̀mí gígùn àlàáfíà ara àìsíkì àlàáfíà àtọ̀hún àti àárẹ̀ àtàwọn ọmọ àtàwọn dúkìá wọn àtàwọn àti kọ́lọ̀ tó sábẹ́ òbúrẹ́ ra wọn ọlọ́mọdé wọn rẹ̀ láéláé ọlọ́mọdé wọn jábọ́ láéláé yákìlá hawla wala quwwata ìfọ̀kànlẹ̀ àdúrà mi náà ìdáwọ̀ yìí àti àwọn iṣẹ́ wa ní ìkàlẹ̀ gbogbo ìbẹ̀bìlẹ̀ kí náà yìí gbogbo etí ọ̀sà tọ́lọ́ fi àkóso Al-Qur'an sí ọ̀kankan wọn. ọlọ́run ní kó wà lọ́kankan yín tí ilé wa ń jẹ́ tí tún mọ́sáàfù ṣe tí ò wá ba àwọn yín jẹ́ tí ò ba ìgbà yín jẹ́ tí ò ba ẹ̀sìn yín jẹ́ tí ò gba ìlàkà ìyára yín tí wọ́n lè rọ̀ fún Al-Qur'an إلى الأمام إن شاء الله إلى الأمام إن شاء الله إلى الأمام إن شاء الله اللهم صل على النبي محمد صلى الله عليه وسلم بل هو قرآن مجيد بل هو قرآن مجيد في لون محفوظ بل هو قرآن مجيد في لون بل هو قرآن مجيد في لوح محفوظ بل هو قرآن مجيد في لوح محفوظ ولا قوة إلا fún wa ní ẹgbẹ́ ọ̀tún àwọn àkàlẹ́ ṣàkóso àjọ ọlọ́gá nígbà ìdíwọ́ rẹ̀ àwọn Abdulrahman ọlọ́gá nígbà àwọn afọ àgbà ọlọ́ba àgbà bùkátà afọ àgbà ọlọ́ba àgbà bùkátà àti afọ àbàsísì ìjọba ọlọ́ba aláhùn ẹ̀yà kúrò. lábẹ́ bẹ́ẹ̀ àti àwọn ọlọ́lá tí wọ́n wà ní kalẹ̀ tó ń jẹ́ pé ilẹ̀ Yorùbá ọlẹ́ tí a bá ń kéwì jù tá a kéwì jù á máa wò báyìí òun náà máa wà náà ni. àmọ́ nínú Al-Qur'an tọ́lọ́ fún àgbẹ̀wò Muhammad sallallahu alaihi wasallam ìyẹn kí ìyẹn lè kí yẹn lẹ̀ ó lè fi okùn pàdé yẹn tí ọba tó sí ló tún máa kí. ìhù bí sàlásì ilé àkí ikọ̀ tí wàá jì bí. àwọn ìdí
No, that's not.
ìlú Ẹ̀gbá bákan náà rí ti Ìbàníyù àpébàjẹ́ Égúnjọbí ọ̀tún ti ìlú Ẹ̀gbá bákan náà rí ti Fàkàní Akínwálé báàgìmọ̀ ti ìlú Ẹ̀gbá rí ti Salman Abíọ́dún Àjàyí Àgbàlóye ti ìlú Ẹ̀gbá bọ́dúnbí ẹ̀dínwó bàbá mi dáadáa ọba Maruf Aremu Adédayọ̀ onítàfí ti ìlú tàbí ìbàdàn ọba mi ṣe káábíyèsí ọba mi ṣe káábíyèsí. ẹ jẹ́ kí gbogbo wa ká dẹ̀rọ káfí kọ́ bàbá wa alákẹ́ ti ìlú Ẹ̀gbá. Aṣíwájú
ṣe wọ̀nyí ẹ̀yin táyà ti gbè ètò lè máa ṣàdúrà kankan fún yín má olójú olómi lọ́dọ̀ kan níbi àwa yìí. ni wọ́n bá wà pọ́ mọ̀lẹ́ ayọ̀ lójú ẹ̀bí rẹ̀ tí wọ́n ní dúró ìṣẹ́jú kan fún ọ ẹ bá mi ṣe kábíyèsí o. nígbà tí àwọn kábíyèsí ọba tí ìfọba jẹ ọba ọlọ́lá ọba oníkò ọba olóríire wọ́n kí wa àsìkò bá ṣe jẹ́lẹ̀ kan náà. àti sàdúrà kí wọ́n tó gbẹ́dọ̀ kó wa kí wọ́n púpọ̀ àti gbogbo àdúrà káàsì láti àárọ̀ ni wọ́n gbọ́ nílé wọ́n nígbà táwọn ti dé ìkáwọ́ afá ara jẹ ọ́f káàsì sọ̀rọ̀ láti ṣẹ́jú náà àwọn ọgbọ́n náà káàbọ̀ láti sàdúrà fún wọn káàbọ̀ àkàrọ̀ púpọ̀. Gbẹ̀yìn olóyè ìgbàgbẹ́ tó dáadáa. Ẹ̀sìn ìjọba wù yẹn ẹ̀dọ́gbọ́n náà wù ní. Bí o bá sọ́jú wa bí Suleiman àti lu ọlá àtàná, ìjẹ́ yìí lè má nìyẹn sọ́jú wa. Bàbá wa ń lé Suleiman àtàná yẹn ṣe tó ní kọ́lá má dá wọn dá padà fẹ́ nìkan má. Àṣekò yẹ ká bú. Ọ̀ ní ọ̀dá dáa ìṣẹ́jú wa. Bàbá wa yẹ ní kọ́lá bí ìtàlá yẹn. Ẹ wú yẹ kẹ́sì. Bí ẹ bá ti sùn ti má bẹ́ẹ̀ lọ́la yóò mọ̀ pé sí ọ̀bọ̀. Kábíyèsí àwọn ẹ̀sìn ọba yóò dàpọ̀ pẹ́. Bàtà ọ̀dá àti ọ̀dá ìwọ̀dá tó wà ní ẹ̀yìn tó fi yí sí ọlọ́run yóò kú tí kò lè. Àbátí lálẹ́ kẹ̀kẹ́ àbátí lọ ẹ̀ẹ́sẹ̀ tí wọ́n ti lọ́ọ̀ bẹ́ àwọn ọ̀gọ́ òbọ̀dọ̀ lọ. Wọ́n sì wọ́n fẹ́ ṣe fún yín láti ṣe ẹ̀sìn bọ́ọ̀wọ̀ láti jọ yìí. Ẹ̀sìn bọ́ọ̀ lọ́ọ̀ lé ra wọn. Káyèsí ọba tó ní yín tó ní wá kó ní ká sọ yìí ọ̀rọ̀. Àti ní gbogbo àwọn ọba tó kọ àwọn ọjà dé àwọn ọjà dé yálà tí ó bá yí wọlé. Ọlọ́run ọba alápẹ̀lẹ́. Abisi wo gba àwọn ọlọ́balọ́ba tí kò pè yín lóye bàtí àwọn eré tẹ ẹnu ọ̀pá sókè ní sinú wá dùn púpọ̀ ẹ̀kún bàbá wa láti ọ̀fẹ́ bàlán ẹ̀ tí wọ́n kọ́ wọlé aṣọ àpọ́nlé tẹ̀yìn àwọn olóògùn ló pàyà wọ̀. Ìwádìí pé olóyè ní lánàá kò lè rìn mọ́ lẹ́sẹ̀ balẹ̀ kẹlọ́nù ẹ̀ ọlọ́run ní kó wọlé tọ̀ yìí o. Bẹ́ẹ̀ tí ìgbàdé yìí ó bá wọlé wà ní kẹ̀kẹ́ pé wọ́n kún bẹ́ẹ̀ yé bẹ́ẹ̀ kí kẹ̀kẹ́ sì máa sàárì kẹ̀kẹ́ sì máa gbádùn kódà kí gbogbo ìtọ́kùnrin tó dúró dáadáa ẹ̀wọ̀n ọlọ́run ò lè ṣe ọlọ́run àbá ṣe bẹ́ẹ̀ fún wọn. Àbẹ̀rẹ̀ ìgbòkè ìrọ̀lá olówó ọlọ́run tẹ̀lé lẹ́yìn alásìkò Apex máa bọ̀ àti ìwọ àti Sáúdà wa ìyá Kísíkù ọ̀fẹ́ Bálàn. Ẹ̀yin méjì abẹ́kẹ́ tó máa ń bàbá kábíyèsí ọ̀fẹ́ Bálàn. Kí sì bá $1 mílíọ̀nù náírà lórí. Nígbà tí wọ́n bá àná tó kábíyèsí sọ pé ìṣẹ́jú máa ń là fún wa. Apex máa lọ. Kò sí ibi tí wọ́n ti máa gbọ́ báyìí. Ṣé ìgbà síwájú ọ̀? Wọ́n wá fi ìṣeré o máa bọ̀ wọ́n lọ. Nígbà tá a wá Abẹ́òkúta náà ní ìbá ti pè ọ́ dànù. Gómìnà kómi ẹ̀ tọ́wọ́ bẹ́ẹ̀ lóhùn. Máa bọ̀ wá jẹ́ wọn náà. Máa jọ jẹ́jẹ́ yìí tí a ní pè ọ́
Lórí ìdùnnú. lórí ìdúró láti owó tá a fẹ́ gbà kí ọ̀nà àdìgbẹ́ lókè ni. Padà ìlú Torí òkè. náà, má kà kákú pé kàfẹ́sẹ̀ àbànà o. Ọ̀hún bọ̀ síwájú bàbá wa lájọ́ ọ̀fẹ́ bá náà jùlọ yìí. Padà Gbogbo àwọn ọ̀rẹ́ tí wọ́n wọ sọ funfun wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. bẹ́ẹ̀ni. Ọ̀rẹ́ wa gba owó ẹ̀yìn 1 million ni mo fẹ́ gbà. Padà Àbábẹ́ ìbádòde òde yàtọ̀. padà. Òde tá a ti pàdé bàbá wa lájọ́ ọ̀fẹ́ bá náà. Ó yẹ ká ní ikú ilé àmọ́ pa lòdì bàbá lé. Olórí ìjáde ṣá. Bàbá ìsìn ọ̀bọ̀. Tí mo fẹ́ gbà. Wọ́n náà mọ̀ wọ́n kọ́ yàn Kùránì kéré. Akínsíkú ọ̀fẹ́ Bernard. Káàbọ̀ wọ́n dàbí. Ilé ìjẹ́ kó yọ ọ́. Wàtàrí sùkú bá Balógun ọ̀fẹ́ Bernard. Wọ́n fi owó 20,000 ránṣẹ́ sí mi. Bẹ́ẹ̀ gbìmọ̀ ọ̀fẹ́ Bernard. Wọ́n fi owó 10,000 ránṣẹ́ sí mi. Wọ́n dé ẹ̀rọ bá wà ní òde ìbò. Ọ̀yẹ́ tí mo gbà yé bá àpé àpẹẹrẹ alákẹ́lẹ́. Bí lọ́kẹ́sì bá ti sún ẹni, ṣèyí akínsíkú yà lọ́kẹ́sì bá lọ. Wọ́n náà wọ́n sọ sẹ́. Yèyí akínsíkú yà. Yèyí akínsíkú bẹ̀ bá dá ìdíjà. Ọ̀rọ̀ ọ̀kan náà ni mo fẹ́ sọ lọ́dọ̀ Fàáhì láti fi pàjù lọ́wọ́ náà. Ṣé pẹ̀lú olóyin ńláńláńlá tó yí sí ilé mi tẹ̀lé? Yóò bá lórí tí yóò bá dádé inú àgbo gbogbo ẹni tí yóò wà. Ó wá ní Nàìjíríà ní Yàtìlá. Ẹ̀rọ láti pè Yáàdì, ògùn mọ́tò ti pè Yáàdì. Ọ̀dà ìbò ọ̀rọ̀ ọwọ́ mi ló wà. Ìgbà ní ibẹ̀ tí mo dá dáhùn ẹ̀ka fún ọmọ àti ìwé. Ìgbà ní ibẹ̀ tí mo fọ́ sínú ètò ayé pẹ̀lú bá sáré tó bá yí ìfà ìwé fọ́tẹ̀ sí. Àmọ́ ìfọ́nì lè dá ipò ọlá, ipò oríire, ipò ìjọba lẹ́yìn. Ìyá lè là. Ọlọ́run lọ́wọ́ èmi ọlọ́run ló wà. Ìdílé ìkàlẹ̀ sẹ́rẹ́. Ọmọ ìkàlẹ̀ ti ti wáyé ẹni ká. Bóyá éèrà lò. Wọ́n ní ẹni tí ta fi ọwọ́ tàtẹ́lẹ̀. Wọ́n dà wá ẹni fẹ́ kó ní epo rẹ̀ pọ̀ fún Nàìjíríà lọ. Ìnà ìfàjì Nàìjíríà lè lọ. بيد الله يؤتي من يشاء والله ذو الفضل العظيم والله ذو الفضل العظيم. Ọ̀dà ọ̀rọ̀ oríire ìdẹ́kọ̀ kíkà láyé ìmọ̀ ọ̀pọ̀ kílẹ̀ náà rọ́ ìmọ̀ sọ̀rọ̀ kílẹ̀ dákẹ́lẹ́lẹ́ ìgbẹ̀yẹ̀ dásọ̀rọ̀ láyé ìsọfíjà gàbá mo fẹ́ yọ ó sì máa sáré bọ̀ wá sẹ́gbà bàbá wa lákẹ́ olúwa ló kú ní ọlọ́run lòun náà wò ó yìí sí. Agbára kankan oògùn kankan ìgbìyànjú kankan orí ló bá yìí sí ìlú ọlọ́run lè nà á. Baba ọjọ́ yóò tún bẹ̀ dáná sí i. Nígbà wọn kọ́ ọ̀pọ̀ yóò ní ọ̀rọ̀. Nígbà tí wọ́n fẹ́ bá a jọ ní ṣe é tó kọ́
káyọ̀ máa ń bọ̀ ní àbíjọ àbágbára wọn ni ìwé kálukú yóò ti lọ láyé ọba tó sì yé bẹ́ẹ̀ yóò jẹ́ kọ́kọ́ yìí dáná. akíndínlọ́wọ́ fẹ́ bá dàgbà wọn pè ní ọba dáhùn ní ọba dáhùn akíndínlọ́wọ́ wọ́n ṣe àdúrà tá a máa ń ṣe fún láì ní lóyìnbó ó dà òun àti èyí akínsìkù ó yẹ ní wọn papọ̀ bàbá kábíyèsí oníṣòwò ọ̀gbìn ìṣòlú wọ́n fún ọlọ́dẹ 20,000 naira. náà lórí ilé inú Kùránì náà láyọ̀ inú Kùránì náà làkà fún ọ ńgbà tá a ṣe tẹ̀gbá náà làkà fún ọ lórí stéèjì lẹ́gbàá náà làkà fún ọ lórí kórè lẹ́gbàá lẹ́kún sí. àwọn yóò sọ̀rọ̀ kórè náà dákun náà wọ̀ afọ́pamọ́ tó bá bọ̀ wọ́n pátá ọ̀fọ̀ mílíọ̀n káàsì sẹ́pàtà náà ló dé bẹ́ẹ̀. ọjọ́ ìní yìí ọjọ́ ìyẹn ni mo ti ṣí ilé yìí mo ti pè yín ẹ ti ṣàdúrà fún mi nǹkan tó yẹ kí n ṣe mo ti ṣe tí bá wá fi ẹni tí gbogbo lè lù kò ṣe ní gbogbo lè lù kẹjà wọn wọlé wọn fà wà fà sani gbàdá ni. mo kí ẹ̀yin bàbá mi àtẹ̀yin màmá mi ṣe wà lórí ìlú ẹni àwọn àbá mi àjọ ń bọ̀ ìpẹ́ adẹ̀ dúpẹ́ lọ́dọ̀ náà wípé wọ́n ṣe ń kàn mí bí mo ṣe ń kàn wọ́n ẹni tó jábọ́ láàrin ìlú wa yáṣí màgbé tí àkíyèsí ẹ̀mọ̀pẹ́ ìgbà ni wa a máa ń sojú abẹ ní ìkòrò ẹ̀yin kan sọ pé yes àdúrà sílé ẹ bá wálé yìí ẹ̀kọ́ àṣẹ lábàánú lábàánú ẹni kẹ́kẹ́ ká ṣe lé yìí èyí kan tó bá ti fún yín ìgbà nítorí àwọn bàbá mi wọ́n dìde láti gba ẹgbà wá síbí wọ́n dẹ̀ ń padà lọ ní ìsìn láìpẹ́ tó bá ti kọ́ tìrìbì ọmọ àti àbátí wọ́n kù fún wa dídẹ mímú ti bẹ̀rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ kábíyèsí oníṣòwò ọ̀rẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ ní kábíyèsí oní Èkìtì wọ́n wá láti ìdílé Èkìtì wọ́n wá pọ́n mi ní ẹ̀ṣin mo dúpẹ́ lọ́wọ́ bàbá lóde bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo olóyè ọ̀tẹ́ ìbá wà nílùú ìbò máa dé ẹ̀ṣẹ́ ọ̀tẹ́ ìbá mo wá fi gbogbo àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn tó wà níbí mo wá dúpẹ́ lọ́dọ̀ lọ́wọ́ ipò mo gbé bàbá mi wọ́n ti dé wọn sọ pé mo kéré wọn sọ pé olóyè àwọn ni wọn ó kéré wọn ti dé bàbá àwọn ẹni pẹ̀sà ẹ̀ṣẹ̀ ọ̀la gbogbo pẹ̀sà ẹ̀ṣẹ̀ pọ́n mi nílé mi ọlọ́wọ́ akàn yín lẹ́sà ní sáré fún wa sí òkú pẹ́ lọ́wọ́ yín sí. ولا حول ولا قوة
ọlọ́run tó dá gbogbo ọ̀run àtayé tó kọ́ la áwòlá wọ̀lá kò wáta ìlà 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 wọn ni kò kù wọlé yìí o wọn ni kò kù jáde ń bẹ̀ wọ́n gbogbo ẹ tó bá wọn bí ọmọ ara làbíà ó lè wà tó ń kọ́ ibi ọmọ wa lẹ́gbàá akọ tó nìyàn adẹ̀mí lọ́mọ lọ́wọ́ lójú ẹ̀mí àtìyàwó ẹ̀ àwọn ọmọ ìwádìí níwájú gba wọn ni gbogbo jù wọn ni wọn làbíà tí ó ṣe bá rí lágbára ìlú màlúù ní ọlá ṣùgbọ́n àná ọ̀rà níkà rọ̀bìlì sáàtì àmọ́yà sí kó wàsálà alásìlẹ̀ wàhálà àmàlẹ́lá ìrọ̀bìlà ọlọ́run gàrí mi. ṣe o tẹ́ ṣe bàjẹ́ o ọ̀rẹ́ mi ẹ sún mẹ́rin. Bye.
I'm a computer actor. I'm happily married. I'm available. Ìmọ̀ tí máa ń ṣe ẹ̀yin ọmọ ẹ̀yin olórí ẹ̀ yàtọ̀ sọ́mọ ẹ̀yin eégún ẹnu ìsìnlẹ̀. Ẹ lọ jẹ̀kẹ́. Ẹ ní aṣọ omi lónìí. Ẹ máa bí tí agolé tí ẹ ti wá. Wọ́n wá tilétilé ni láti High Chief Olúwafẹ́mi Ṣọ́láńkẹ́ Bàló High Chief Gbẹ̀ngà Adéwùmí. Ẹ jẹ́ tó ṣe àfihàn High Chief Kọ́lá. Wọ́n ayé yìí gbogbo àwọn olórí ilẹ̀ mọ̀ ìyá ní agbo ìkò sóró ń bẹ̀ èèyàn lọ́wọ́ ń bẹ̀. Ẹgbẹ́ tó ṣe àfihàn Chief Aminu Kati aṣojú akínlógún of Ìkẹjà. Wọ́n ti wà ní àárín wa ní agbára ọlọ́run aláàyè. Gbogbo yín àtẹ̀yìn tí mo ti gbàdé ní ibi ẹ̀ẹ́dì kájúkú. Ikú tó yáwọ́ kò ní pa yín. Mọ́túnṣe àfihàn Mr. Gbénga láti pọ̀. Wọ́n wá láti ìlú London. Ẹ bá mi fún àwọn náà ní àtẹ́wọ́. In our midst, Anamu Akofuro. Nígbà yìí, wọ́n pe àbùdá ọmọ bàbá oko. Ìrọ̀rùn ló bá dé o. Person wey be safe today if it's down to money today. Máa pe pàdé ẹ lọ́lẹ̀ o. Kò sóhun tó lè ṣe tó lè ta ẹ lọ́rùn. Kò sóhun tó lè ṣe tó lè ta ẹ lọ́rùn. Ẹ bá ń gbé sókè. Mo máa ń sún, mo ní yẹgbẹ́, mo máa yẹgbẹ́, mo á sọ. Grazie. Èní ní ìṣílẹ̀ ọ̀rẹ́ mi àtàtà o. Èèyàn kan ló pè mí lọ́rẹ́ àtijọ́. Bàbá lókè.
ìwọ ọmọ ọlọ́dọ̀ ọba mi o ọmọ bá tólùmẹ́rẹ̀ ìwò. kò ní lẹ́kùn kò ní kọ́kọ́rọ́. kò ní lẹ́kùn kò ní kọ́kọ́rọ́. Bàṣírù ní dúpẹ́ lọ́wọ́ gbogbo wa. Bàmí ọba Gbádébọ̀ wọ́n ti débi alákẹ́gbà. Ọba Michael Adélọ́tún Àrẹ̀mú Gbádébọ̀.